Ọ̀pọ̀ àwọn èèyàn pàápàá àwọn ọmọ ẹgbẹ́ ẹlẹ́ran káàkiri orílẹ̀-èdè Nàìjíríà ní pàtàkì ti ìpínlẹ̀ Èkó ni wọ́n máa kan sáárá sí ọmọbìnrin àkọ́kọ́ lórílẹ̀-èdè yìí tó jẹ́ ọmọ àkọ́bí àgbà fún Ààrẹ Bọ́lá Ahmed Tinubu, ìyún Alhaja Mujidat Fọláṣadé Tinubu Òjó, lórí bó ṣe parí ìjà tó wà láàrin ẹgbẹ́ àwọn ẹlẹ́ran, ìyún ẹgbẹ́ ẹlẹ́ran lórílẹ̀-èdè yìí, tó sì jẹ́ pé ẹgbẹ́ ẹlẹ́ran tí àárín àwọn àti àpapọ̀ ẹgbẹ́ ẹlẹ́ran lórílẹ̀‐èdè tí àárín àwọn àti ẹ̀ka tìpínlẹ̀ Èkó ò gúnrégé, ó ti padà gúnrégé lásìkò yìí o. Tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé ìjà ti ń lọ lára gun ẹgbẹ́ ẹlẹ́ran ti ìpínlẹ̀ Èkó àti ti àpapọ̀, tó sì jẹ́ pé wọ́n ní alága ẹgbẹ́ àwọn ẹlẹ́ran ní ìpínlẹ̀ Èkó àná, ẹni tí wọ́n ń pè ní Alhaji Bámidélé Kazeem, ó ń bá àwọn aláṣẹ ẹgbẹ́ náà jà lókè, tó sì ti ń lérí pé òun yóò kó ẹ̀ka ẹgbẹ́ ẹlẹ́ran ìpínlẹ̀ Èkó kúrò lábẹ́ ẹgbẹ́ ẹlẹ́ran àpapọ̀ Nàìjíríà. Ọ̀rọ̀ yìí ló máa dá wàhálà sílẹ̀ tó sì di yanpoyanrin kó tó di pé wọ́n lọ ké sí ọmọ Ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó tún jẹ́ ìyálọ́jà general, ìyálọ́jà àgbà fún gbogbo Nàìjíríà, láti dá sí ọ̀rọ̀ náà. Nínú ọ̀sẹ̀ tá a wà yìí ni Fọláṣadé Tinubu Òjó nínú máa pé gbogbo àwọn tọ́rọ̀ kàn tó pe ààrẹ gbogbo ẹgbẹ́ ẹlẹ́ran lórílẹ̀‐èdè Nàìjíríà, alàgbà John Adùn àti Alhaji Bámidélé Kazeem tó jẹ́ alága ẹgbẹ́ ẹlẹ́ran ìpínlẹ̀ Èkó àná láti jọ yanjú ọ̀rọ̀. Bẹ́ẹ̀ ni oníkálukú sọ ohun tó ń bẹ nínú, oníkálukú sọ nǹkan tó ń dùn lọ́kàn tí Alhaja Fọláṣadé Tinubu Òjó tó sì bá wọn parí ẹ̀. Nígbà tó ń sọ̀rọ̀, Alhaja Fọláṣadé Tinubu Òjó ní kan gba àlàáfíà láàyè. Ó ní kò sí nǹkan téèyàn fẹ́ ṣe láyè bí ò bá ti sí àlàáfíà, ìṣọ̀kan àti ìrẹ́pọ̀, bí ìgbà pé èèyàn ní àgbàdo sẹ́yìn ìgbà ni. Ó ní bí ìṣọ̀kan bá wà ní inú ẹgbẹ́ kan, ẹni ìtẹ̀síwájú gan yóò lè bá àwọn ọmọ ẹgbẹ́ tó sì ní òun gbà wọ́n nímọ̀ràn ká má tún ṣe jẹ́ kí ìjà náà kó rú wẹrẹ mọ́. Nínú ọ̀rọ̀ wọn, John Adùn, ààrẹ ẹgbẹ́ àwọn ẹlẹ́ran lórílẹ̀‐èdè yìí, ó dúpẹ́ lọ́wọ́ Fọláṣadé Tinubu Òjó. Ó ní ìwà abiyamọ àti ìwà ìyá rere ìlówù, tó sì jẹ́ pé lẹ́yìn ìpàdé náà wá yan alàgbà Ṣọlá Adétẹlẹ̀ gẹ́gẹ́ bí alága fìdíhẹ́ ẹ̀ka ẹgbẹ́ ẹlẹ́ran ti ìpínlẹ̀ Èkó báyìí.